kọ́lọ́hun ọba mi kó mọ ṣàánú wa nílẹ̀ Yorùbá alọ́pọ̀lọpọ̀ nǹkan tó lè ṣara láǹfààní tó lè mú àìsàn tí ń bẹ lágọ̀ọ́ ara kúrò ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá láti sọ dìgboro tán igi tí ó ṣàǹfààní egbò tí ó ṣàǹfààní ńgbà bá ti wúgi ṣáà ní wàgbò igi kan tí wọ́n ń pè ní. igi àgà yẹn àjọ̀nú gíní o àjọ̀nú gíní tẹ́ ẹ bá gbé dúrọ̀mù sí inú ṣe tẹ́ ẹ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ wà mẹ́lẹ̀ ọ̀dọ́là kò ní kán lójú yẹn o. kò ní kán lójú èèyàn. kò ní kán o tẹ́ ẹ bá gbé dúrọ̀mù síbẹ̀ tẹ́ ẹ kó mẹ́lẹ̀ aago 2 alẹ́ tílẹ̀ bá mú dúrọ̀mù yà ti kún tó bá ti kún kò ní fu tó kanjú kan sílẹ̀ mọ́. omi igi àgà yẹn bàbá. agúnṣe ẹ̀jẹ̀ ríru. high blood pressure. ó di méjì pẹ̀lú kíni omi igi àgàlà kọ́kọ́ tí ń bẹ nínú òkè yẹn àlùbọ́sà ayù lẹ́lẹ́ẹ̀kejì tẹ́ ẹ dà sí kí lẹ́lẹ́ẹ̀kẹta tẹ́ ẹ mọ́ ọ dà sí fún kíni fẹ́ni tó bá ní ẹ̀jẹ̀ ríru high blood pressure. ẹ tún wá sọ pé àgà yìí náà tún wá lóríkì. ó lóríkì o. ẹ bá wa kì í díẹ̀. ọmọ àgà ọmọ Ọ̀ṣun Lúkúmígbé àrìnàkèrò ọmọ dúdú ilé èdù oríkì rẹ̀ ojú ẹ̀ lọ ṣapálá la fi ń ṣe ọdún ẹ̀. wọ́n ní tí wọ́n bá gé igi àgà yìí wọ́n ló máa ń yọ omi kan. ó ń yọ omi kan alẹ́ lẹ́ máa la gé. bí wọ́n bá gé lọ́sàn-án ńkọ́. tí wọ́n bá gé lọ́sàn-án èyí omi o ẹ lè tìráyì rẹ̀ o. alẹ́ tìráyì rẹ̀ wò báwo lẹ́yìn ṣe jẹ́ sí wọn lé àgà. ìyàwó rẹ̀ mi jẹ́ o. ìyàwó lẹ jẹ́ lé àgà. ìyàwó ni mo jẹ́ o. ọ̀pọ̀ ọmọlẹ̀ kóòtù òjire ọ̀pọ̀ ọmọlẹ̀ adúláwọ̀ nílẹ̀ Yorùbá wọ́n ń pe igi kan ní. àgà igi àgà ni igi àgà ni wọ́n ń pè. báyé báláyé rẹ̀ kábíyèsí bàbá àní wáyé tí láṣẹ ọba mi Èdùmàrè. bàbá ìlú tá a wà yìí bo ni wọ́n ń pèlú ìsà. ìtòkú kílẹ̀ pé sà. ìtòkú eléwé nílùú Abẹ́òkúta ibẹ̀ láti ṣe àwárí igi tí wọ́n ń pè ní igi àgà. ohun tó ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ ni pé igi àgà yẹn oríṣiríṣi nǹkan ló ń fi ṣe omi ẹ̀ iṣẹ́ ni omi yẹn kò yọ lọ́sàn-án o. omi yẹn ò kì í yọ lọ́sàn-án. èyí yọ lọ́sàn-án. nígbà wo ló máa ń yọ sà. òru ló máa yọ òru ọ̀hún kẹ́kọ̀ọ́ ní ìṣojú èèyàn tẹ́ bá ti gé ẹgbẹ̀rẹ̀ tẹ́ bá ti gbé kẹ́ẹ̀gì síbẹ̀ kó bá jẹ́ dúrọ́ọ̀mù lásán tẹ́ bá gbé sí dúrọ́ọ̀mù yẹn àkún kó bá lè ti kún lẹ́lẹ́ báyìí á stop. fúnra ara ẹ̀. fún ara ẹ̀. bàbá ṣé ẹ ti gé kinní yìí lọ́sàn-án rí tẹ́ ẹ ti dẹ́jà ẹ̀ pé ẹja afẹ́ rí ohun tó yẹ lọ́sàn-án. kò ti gé dáadáa láti gé láti ẹ pé kò yọrí ẹ bá ti gé lọ́sàn-án kó jẹ́ wọ́n rọ̀ lẹ́lẹ́ débẹ̀ kẹ bá ti gé ẹ bá ti gbé kẹ́ẹ̀gì síbẹ̀ ẹ bá lọ yín ẹ bá ní láàárọ̀ á ti kún síbẹ̀. kéèyàn wá gbé ìbáàjẹ́ dúrọ́ọ̀mù lèèyàn gbé síbẹ̀ bí ó ti kún báàjẹ́ kẹ́ẹ̀gì 25 litres á kún wọ́n bá jẹ́ 5 litres ńkọ́ á kún. torí ìjọ́ tó ga mi tí wọ́n wá sọ́dọ̀ yín yẹn kẹ́ẹ̀gì 5 litres wọ́n ló ya àwọn lẹ́nu pé kò yọ lọ́sàn-án gbà wọ́n gégi lóòótọ́ ṣùgbọ́n gbà ó jí. yẹ́bọ́n náà rí àdẹ̀sọ̀bọ́n náà rè wíwá látẹ̀sọ̀bọ́n jí wa. kìíní ẹ̀ bá ti gbé síbẹ̀ báyìí bá ti á kún bẹ́ẹ̀ bá lè ti kún ó máa stop fún ara. ó máa stop fún ara. wọ́n lè ṣe pé wọ́n á ṣẹlẹ̀ kọ̀ rárá. ẹ mọ share ẹ mọ comment ẹ mọ like ẹlòmíà wò pé igi wo ni wọ́n ń pè ní igi àgà àbága lọ̀gbẹ́ni ìfẹ́ dákọ ni dòré yàtọ̀ sí rédò àga ní dòré àgà ní rédò. ẹ mọ̀ tẹ̀lé mi bọ̀ àǹfààní wo ní ń bẹ lára igi àgà tí mo fẹ́ mú yín lọ sínú igbó yìí àwa náà fẹ́ da kirijágbó lónìí nù ńgbà bá kirijágbó tán á sì tún kirijágboro kí ni wọ́n ń fi igi yìí ṣe omi tí ń jáde lára ẹ̀ ṣó ń jáde lójú èèyàn nígbà wo ló ń jáde. Adéyínká Àyìndé ọmọ ìyá elépo lọ́jà gbàǹgbà ló kọ tèmi ń jẹ́ akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ ọ̀pọ̀ ọmọ ilẹ̀ kóòtù òjire ọ̀pọ̀ ọmọ ilẹ̀ adúláwọ̀ ọ̀pọ̀ ọmọ ilẹ̀ Yorùbá wọ́n mọ̀ wò pé ṣáwá bági píhùn lónìí ni àbáwá bági múlẹ̀ àwa bági múlẹ̀ àwa bági pín ohùn àlùbáríkà àtàṣírí kan tí ń bẹ lára agi tí ń bẹ ń bí ni mo fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà pátápátá ọmọ ilẹ̀ adúláwọ̀ mo fẹ́ ká jàǹfààní ẹ̀ ẹ mọ̀ wò pé igi wo leléyìí nílẹ̀ Yorùbá wọ́n ń pe igi kan ní àgà bẹ́ẹ̀ bá pè ní igi àgà náà ẹ̀ tí ìjayò pa ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n mọ̀ ń pa ewé àtegbò tí wọ́n ti bági ìpàdé nínú igbó wọn ó ti mọgi tí wọ́n ń pè ní àgà igi àgà òun náà ni àgà ṣùgbọ́n àṣírí àtàǹfààní wo ní ń bẹ lára igi àgà tí mo wá fi hàn wá lónìí wọ́n mú wa wá sínú igbó yìí ni ńgbà ń bọ̀ òun rèé ẹ̀rí bá a ṣe ń lọ alọ́jígbé ẹni tó mú wa wá sí inú igbó yìí alọ́jígbé wọn lé ni pé àní àǹfààní ní ohun tí ó wúlò fáwọn èèyàn pàápàá jùlọ lágọ̀ọ́ ara ó lè já àǹfààní fáwọn èèyàn lálọ́jígbé ẹni ṣùgbọ́n ọlọ́wọ́n bá mi náà fi wọ́n kẹ́ wa kọ́lọ́n bá mi ṣe dáadáa fún wọn. a ti wà nídìí igi tí mo fẹ́ sọ kàyéfì àtàǹfààní tígi yìí ń ṣe fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá igi yìí ń kí àrùn igi yìí ń wo àìsàn oríṣiríṣi nǹkan nígi yìí ń wò ṣùgbọ́n èyí tí mo mọ̀ pàtó tó dá mi lójú ni mo torí ẹ̀ wá sídìí igi yìí lónìí a sì tún gbọ́
kàyéfì igi àgàyí lẹ́nu àwọn àgbàlagbà náà. Igi tí wọ́n ń pè ní àgàrí òun la wà nídìí ẹ̀ yìí, ẹ bá ń gbé látòkè, òun lẹ̀ ń wò látòkè yẹn wá sísàlẹ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn ó ti mọgi tí mò ń sọ yìí, ṣùgbọ́n kàyéfì tí ń bẹ lára ẹ̀ rèé. Igi àgàyí àwọn kan ń pè ní igi abàmì, kìí sì ṣe igi abàmì, ṣùgbọ́n torí kàyéfì tí ń bẹ lára ẹ̀ ni wọ́n ṣe ń pè ní igi abàmì. Igi yìí jẹ́ igi kan tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá ṣábì kan lára ẹ̀, oje tí ń jáde lára ẹ̀ yẹn tí ń jáde lára ẹ̀, kò sí kẹ́ ẹ gbé dírọ̀mù sí díẹ̀ níṣojú yín, oje yìí ò ní sun sínú kíní dírọ̀mù yẹn o. Kẹ́ ẹ gbé 25 litres kẹ́ẹ̀gì síbẹ̀, oje yìí ò ní sun sínú kẹ́ẹ̀gì yìí níṣojú ẹnikẹ́ni o. Nígbà wo loje tí ń bẹ lára igi àgàyí máa ń sun sínú kíhun tó lè hùn kẹ́ ẹ gbé sí díẹ̀? Òru gànjọ́ tí ò sí èèyàn ń bẹ̀ ni ó sun, ṣùgbọ́n kàyéfì rèé, kò sí ohun tẹ́ ẹ lè gbé sí díẹ̀, lóru yẹn náà ló máa sun sínú ẹ̀. Ìyẹn oje tí ń bẹ lára igi àgàyí lóru yẹn náà ló máa kún, ẹ sì débẹ̀ láàárọ̀. Ṣùgbọ́n tí ń bá sọ nǹkan yìí fún yín, ṣé ẹ nígbàgbọ́ ṣá? Bẹ́ẹ̀ bá nígbàgbọ́ ẹ sáà ní mùsùlùmí, ẹ fi kan nú ẹ lọ gbìyànjú ẹ bẹ́yìn náà bá ti rí igi àgàyí. Gbogbo ohun tó lè hùn kẹ́ gbé sí díẹ̀, bí ò bá tí ì kún, oje omi tí ń jáde lára igi àgàyí kò ní dáwọ́ dúró, kò ní dúró rárá. Ṣùgbọ́n tó bá ti kún fúnra rẹ̀, ẹ rò pé wọ́n gbé sẹ́ńsọ̀ kan sí díẹ̀ ni, yóò sì kọ̀ǹtúrò ara ẹ̀, omi yóò ní kán mọ́. Ìyẹn igi àgà tẹ́ ń wò yìí, bí àpẹẹrẹ àwọn ọ̀gá wa kan tí wọ́n wá sínú igbó yìí tí wọ́n sọ fún wa bí a ti rí igi àgà yẹn o, àwọn náà gbìyànjú ohun tá a sọ yìí pé ṣé lóòótọ́ ni ohun tá Adéyínká Àyìndé yìí sọ yìí, kìí sì ṣèmi náà, a gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà, pàápàá jùlọ bàbá tí máa ń gba nǹkan lọ́wọ́ wa fún yín lórí ẹ̀rọ ayélujára, bàbá Ṣàwọ́njọ ni wọ́n ṣàlàyé igi yìí. Ṣùgbọ́n èmi bùkátà sí tí wọ́n bá ṣàlàyé nǹkan ká tún practicalize ẹ̀ lójú ẹ̀yin ọmọ Nàìjíríà, kẹ́ẹ̀rí igi wo ló ń jẹ́ igi àgà, iṣẹ́ wo ló ń ṣe, ṣé lóòótọ́ lóje òkè ń kún lójú èèyàn, ṣé lóòótọ́ ni pé oje igi yìí kì í wá àkúndà sílẹ̀, nítorí pé igi àgà tẹ́ ń wò yìí òun èèfomi ṣòfò ń tiẹ̀, òun náà mọ pàtàkì omi ara, ṣé mọ̀ pé omi ara tiẹ̀ òun ni oje tí mọ́ drop tí mọ́ kán sínú bóyá kẹ́ẹ̀gì 5 litres 25 litres lẹ́gbẹ́ sí díẹ̀ ni, tó bá ti kún déédéé ibi tó kún dé yẹn fúnra rẹ̀ ni ó dúró, kò ní ṣoje mọ́, oje yẹn ò dẹ̀ ní kún àkúndà sílẹ̀. Níjọ́ kìíní àná táwọn ọ̀gá wa tí wọ́n mú wa wá síbi tí wọ́n débí, tí wọ́n pè mí lójijì pé Yínká, lóòótọ́ ni ohun tẹ́ ẹ sọ, ibi tí wọ́n ṣáńjọ́ kìíní àná òun níbi tẹ́ ń wò yìí, ibi tí wọ́n fi àdálù yẹn níbi táwọn fún ara wọn ṣáńjọ́ kìíní àná. Wọ́n gbé kẹ́ẹ̀gì wá lóòótọ́, kẹ́ẹ̀gì 5 litres, wọ́n sì so mọ́bẹ̀ pẹ̀lú àwọn àgbàlagbà tó mú àwọn náà wá. Sí ìyàlẹ́nu tiwọn náà, nígbà tí edijọ́ kejì lóòótọ́ kẹ́ẹ̀gì 5 litres ti kún o, ìyẹn ló ya àwọn náà lẹ́nu. Ojú àpá abẹ̀lẹ̀ ṣe ń wò yẹn, bàbá tún gé míì ní ìsìn bó ṣe rí níjọ́ kìíní àná yẹn lọ́dọ̀ tiwọn, kìtì ìjú bí oṣù kan sẹ́yìn lọ, gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló tún ṣe máa rí ní ìsìn. Ṣùgbọ́n ó kún lóòótọ́, kìí fomi ṣòfò, tó bá ti kún kò ní kún àkúndàálẹ̀, kò sì ní kún lójú ẹ̀dá alààyè kankan, òru ní òkun. Ọlọ́run ọba mi ló mọ bí ti ń control omi tí ń bẹ nínú ara igi àgà yìí. Ṣùgbọ́n àǹfààní wo wá lomi igi àgà yìí ń ṣe? Àǹfààní yẹn gangan ni mo fẹ́ kí kó wájà àǹfààní ẹ̀, nítorí pé tá a bá ní kò sí ohun tó kàn wá nínú ohun tí ó kàn wá, kò sígbà tí ohun tí ó kàn wá ò ní padà wá kàn wá. Àtèmi àtẹ̀yin àti gbogbo ẹni tí ń wo fọ́nrán yìí, kí láburú ọmọ kángun sí gbogbo wa ni. Ẹ wá farabalẹ̀, ibi tó mi àgà yìí ti fẹ́ ṣàǹfààní fátèmi, fátẹ̀yin, fátẹni tó súnmọ́ wa, aráalé ẹbí àtọgbà wa leléyìí. Ẹ dákun, ẹ bá ń share fọ́nrán yìí, ẹ comment, ẹ like. Ìdí rèé, ṣe rí bẹ́ẹ̀ bá share ẹ̀, bí ohun tá a fẹ́ sọ yìí bí ó bá ṣàǹfààní fún wọn, yóò ṣàǹfààní fẹ́lòmíì tó jẹ́ ń pé ọ̀rẹ́ ẹni, fámílì ẹni, ẹbí ẹni, alábàáṣe ẹni, nígbà wọn bá ṣe nǹkan yìí, tó bá sì rí bẹ́ẹ̀, ìwọ náà gbàdúrà ìpè òní jà, ìpè òní jẹ́ tiwa náà. Ọya tẹ́tí kan gbọ́ àǹfààní tí omi igi àgà yìí tó fẹ́ ṣe fẹ́nìkọ̀ọ̀kan wa. Àtèmi àti yín àní rógun ẹ̀jẹ̀ ríru, gbogbo ẹni ó bá sì ní ẹ̀jẹ̀ ríru, tẹ́lẹ̀ ìbò ń pè ní high blood pressure, ẹ lè lo omi igi àgà yìí láti fi dẹ́kun ẹ̀jẹ̀ ríru, high blood pressure, nítorí pé bọ́ bá ti ga tó ti ga sókè yẹn, ń bọ̀ níbi kíni yẹn, ń bọ̀ níbi hypertension yẹn, kọ́ má ti gbúrò nǹkan kan, àyà ti bẹ̀rẹ̀ sí í já, eku lásán lọ sáré kọjá nù lẹ́mẹ̀, high blood pressure ní mọ́ fà á. Báwo lẹ ṣe wá fẹ́ lo omi igi àgà yìí fún high blood pressure? Ọyẹ mú gègé kẹ́ mọ́ ọkọ lẹ̀, a gbà á lọ́wọ́ bàbá Ṣàwọ́njọ wípé omi igi àgà yìí ẹ bu díẹ̀ sínú ike, ẹ jẹ́ kí n lo ke kóòkì, ẹ bu díẹ̀ sí, yóò jẹ́ bí ìlàjì ike kóòkì. Ẹ wá lọ ra àlùbọ́sà ayù, ó lè má ju rondorondo méjì báyìí lọ, ẹ bó gbogbo èpo ara ẹ̀ pátápátá, ẹ lọ ẹ jẹ́ kó kúnná. Bó bá ti kúnná, ṣé ẹ mọ̀ pé omi igi àgà yìí ẹ ti bu ìlàjì sínú ike kóòkì, òun ti fẹ́ kún díẹ̀ nìyẹn. Ẹ wá da àlùbọ́sà ayù tẹ́ ẹ ti ya gbogbo èpo ara ẹ̀ kúrò, tẹ́ ẹ ti lọ tó ti kúnná yìí, ẹ wá dà sínú ẹ̀, ó di mélòó?
ó di méjì pẹ̀lú kíni omi igi àgàlà kọ́kọ́ tí ń bẹ nínú ike yẹn àlùbọ́sà áyù lẹ́lẹ́ẹ̀kejì tẹ́ ẹ dà sí kí lẹ́lẹ́ẹ̀kẹta tẹ́ ẹ mọ́ dà sí ẹlẹ́ẹ̀kẹta tẹ́ ẹ mọ́ dà sí ni pé ẹ wà lọ wá àgbọn ẹ máa ra àgbọn ìbáà jẹ́ gíríìkì ìbáà jẹ́ ìbílẹ̀ àgbọn ẹyọ kan ṣo náà ni o ẹ wà fún àgbọn yìí ẹ ní jẹ́ kó omi ẹ̀ ó ṣòfò ẹ fọ́ omi ẹ̀ sínú nǹkan kan ẹ gbé omi ẹ̀ sínú nǹkan kan ẹ wá dà á sínú omi igi àgà yìí yẹn tẹ́ ẹ ti da àlùbọ́sà áyù tẹ́ ẹ ti lọ̀ sínú ẹ̀ yẹn ẹ wá mú omi àgbọn yẹn ẹ dà sínú ike yẹn ẹ ṣèkì ẹ̀ papọ̀ ẹ gbé ilẹ̀ bọ́ bá ti di ẹ̀yìn bí kíni ẹ̀yìn wákàtí kan ó ti di lílò nìyẹn fún kíni fẹ́ni tó bá ní ẹ̀jẹ̀ ríru high blood pressure ẹ̀jẹ̀ ríru ò ní bẹ́ẹ̀nì kọ̀ọ̀kan wájà nítorí pé àwọn tí kíní ń bájà ní ọmọ yìí ohun tí mo wá ṣe nínú igbó kìjikìji yìí bó o láti mọ wá lò ó. Àṣàkẹ́ àmẹ́ ọmọ Jubril èyí mà tún yàtọ̀ First Lady Botanical Store l'Amẹ́ríkà egbòogi tó ń lárùn wọlé pẹ̀lú àìsàn gbogbo. First Lady Botanical Store Àṣàkẹ́ àmì ọmọ Jubril ló pé ẹni tó bá dákẹ́ tara rẹ̀ àbá dákẹ́ káyé ó má mú ni kí wọ́n má lo ni mọ́gbà káwa náà lálùyọ kóògùn má borí wa la fi gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ iléeṣẹ́ kan ṣo tó ṣe fọwọ́ ẹ̀ sọ̀yà l'Amẹ́ríkà nípa kábániṣètò ìbílẹ̀ àbètò àdúrà tí yóò mú ni bọ́ lọ́wọ́ ogun ayé Àṣàkẹ́ àmì ọmọ Jubril làwọn èèyàn lọ First Lady Botanical Store làwọn èèyàn yà sí ní New Jersey l'Amẹ́ríkà àwọn ẹjẹ́ bíi ìdóògùn ìbílẹ̀ àwọn baba wa fọ́nírúurú ohun tá a bá fẹ́ gbogbo ewé àtegbò tẹ́ bá nílò pátá First Lady Botanical Store lẹ́ ó ti rí oyin gidi ọṣẹ gidi àtàwọn ohun èlò míì àwọn ètò ti wà nílẹ̀ láti kojú àwọn ìsàn bíi àìlèṣedéédé ọlọ́mọkùnrin ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension ìtọ̀ ṣúgà tá a mọ̀ sí diabetics àìróorun sùn ìjúnú obìnrin tá a mọ̀ sí fibroid lọ́wọ́ ewé àtegbò lọ́dọ̀ Àṣàkẹ́ àmì ọmọ Jubril gbogbo àdáwátì ẹ̀yin nílò àwọn ohun èlò àdúrà bíi tùràrí yanduala bintu sudan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan ìyọnu gidi tí mo ní tẹ̀síwájú First Lady Botanical Store Àṣàkẹ́ àmì ọmọ Jubril ni ẹ máa lọ ní New Jersey USA ẹ máa pè tàbí WhatsApp +186-227-06019 Àṣàkẹ́ àmì Botanical Store for all spiritual needs. ẹ mọ̀ lo gáàsì kan láàárọ̀ gáàsì kan lálẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run bẹ́ẹ̀ bá lo kíní ìfóṣù kan gẹ́gẹ́ bí bàbá Ṣàwọn ọjọ́ ṣe sọ wọ́n lọ́rọ̀ high blood pressure yóò dohun ìgbàgbé ìgbésí ayé yín ṣùgbọ́n nígbà tí wọ́n sọ fáǹfààní èyí tẹ́ wà ní jìnnàjìnnà tẹ́ sì mọ́ gbìyànjú nǹkan tá a bá mú wá sórí ẹ̀rọ ayélujára ìnìmọ̀ ṣe wàhálà ìlàkàkà yìí wá sínú igbó nídìí igi àgà yìí pé àǹfààní igi àgà yìí ká kọ́kọ́ gbọ́ kí ló ń jẹ́ igi àgà kí ni ìwúlò igi àgà kí láǹfààní tí ń bẹ lára ẹ̀ kí ni kàyéfì tí ń bẹ lára igi àgà Ọlọ́run ó jẹ́ ó ṣàǹfààní fágbọn ara ẹni tó bá lohun tá a mú wá sórí ẹ̀rọ ayélujára yìí. nígbà tá a kúrò níbi igi àgà ńlá tá a ti kúrò yẹn ìyẹn tún fi kékeré kan hàn wá fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ bá rí ńlá ràpàtà tó bá jẹ́ pé igi àgà kékeré lẹ rí iṣẹ́ kan náà làwọn méjèèjì fẹ́ ṣe tẹ̀lé mi ká lọ jẹ́ á lọ fi kékeré yìí hàn wọ́n Ọlọ́run kó bá wa ṣe dáadáa fún ọ̀gá wa tí wọ́n bá wa fi àdá gé gbogbo igbó yẹn pé ṣé igi yẹn ẹ̀ dìbẹ̀ lónìí ọ̀yá máa bọ̀ fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ bá rí kékeré tí ò kì í ṣe ńlá ẹ kàn lọ wá bíi branch kan lára ẹ̀ kẹ́ ẹ gé tẹ́ ẹ bá ti gé gbó òun rè òun lẹ̀ ń wò lẹ́yìn mi ṣé ẹ rí i pé eléyìí ò tóbi tó tẹ̀ kan yẹn ṣùgbọ́n àti ńlá àti kékeré iṣẹ́ kan náà ni wọ́n fẹ́ ṣe ẹlòmíì mọ̀ wò pé báwo lòun ṣe fẹ́ gẹ̀ẹ́tì omi igi àgà yìí bẹ́ẹ̀ bá ti débi tí igi àgà yìí bá wà ẹ mú àdá ẹ bẹ́ héwú irú ibi tí wọ́n bẹ́ tí wọ́n fi ń hàn yìí ẹ wò dáadáa ìbáà jẹ́ kẹ́ẹ̀gì lẹ mú lọ ọbẹ̀ ìbáà jẹ́ báàfù lẹ gbé lọ ọbẹ̀ ẹ gbé sí díẹ̀ ńbẹ̀ tó bá wá jẹ́ kẹ́ẹ̀gì ni ẹ só mọ́ díẹ̀ ńbẹ̀ kò ní kán lójú yín láéláé àṣẹ Ọlọ́run ọba mi Èdùmàrè ni ìyẹn omi àtójé tí ń bẹ lára igi àgà yìí kò ní kán lójú ẹ̀dá Ọlọ́run kan láyé òru Ọlọ́run ọba mi fi kíkan ẹ̀ sí yóò sì kán látòru yẹn tílẹ̀ ọba ẹ mọ́ yóò ti kún ṣùgbọ́n tó bá kún àwọn àgbà pé igi àgà kì í fomi ara ẹ̀ ṣòfò kò ní kán lẹ̀. lórí ọ̀rọ̀ igi àgà tẹ́ ẹ sọ fún wa níjọ́ kìíní àná ẹ̀yin sọ tọ̀dọ̀ tí yín ni àwa fẹ́ fi hàn àwọn ọmọ Nàìjíríà pé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ lórí bàbá bẹ́ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ náà lórí o. ṣe rí igi àgà yẹn àjọ̀nú gíní o kábíyèsí àjọ̀nú gíní tẹ́ ẹ bá gbé dúrọ̀mù sí inú ṣe tẹ́ ẹ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ wà mẹ́lẹ̀ dọ́là kò ní kán lójú yín o. kò ní kán lójú èèyàn. kò ní kán o tẹ́ ẹ bá gbé dúrọ̀mù síbẹ̀ tẹ́ ẹ kó mẹ́lẹ̀ aago 2 alẹ́ tílẹ̀ bá mú dúrọ̀mù yá ti kún tó bá ti kún kò ní fu tó kánjú kán sílẹ̀ mọ́. ṣé ẹ mọ̀ pé bàbá àti bíyẹn náà sọ bẹ́ẹ̀ kò ní kán sílẹ̀ mọ́. kò ní kán sílẹ̀ mọ́ á dúró pa ni kò ní kán mú. kábíyèsí bàbá mi ẹ wá sọ ọkọ fún wa ń jọ kínní àná yẹn mo fẹ́ kí àwọn èèyàn jàǹfààní ẹ̀ lọ́dún tuntun yìí omi igi àgà yẹn bàbá. awíṣe ẹ̀jẹ̀ ríru. high blood pressure. tẹ́ ẹ pé ẹ̀jẹ̀ ríru kò níbi kéèyàn sùn kò lè sùn
ara máa gbóná gbogbo ẹ gbogbo ọkọ̀rọ̀ ní lélẹ̀ akọ máa ṣe pì. bàbá bẹ́ẹ̀ ṣe ń ṣe fún wa látẹ̀yìnwá tọrọ wa ò sú yín tọrọ tí inú òdẹ̀ ní sú Ọlọ́run ẹ jẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ sà. lágbára Ọlọ́run tẹ́ bá ti mú omi àgà yẹn kẹ́ ẹ wá omi àgbọn odidi kan kábíyèsí kẹ́ ẹ wá àlùbọ́sà ayù tọpọ̀ kẹ́ ẹ lọ tẹ́ bá ti lọ kẹ́ ẹ mí ìṣe ẹ̀pọ̀ kẹ́ ẹ dà kẹ́ nìyẹn máa mú kábíyèsí bàbá láàrin ọ̀sẹ̀ kan gbogbo nǹkan tó ń ṣe àfilẹ̀ pátápátá gbogbo nǹkan tó ń ṣe àfilẹ̀ pátápátá gbogbo ẹ̀jẹ̀ àbẹ̀rẹ̀ wà ló máa bí ó yẹ kéèyàn máa mí. kábíyèsí àléwá yín tì bàbá mi àwọn èèyàn ń béèrè kan lọ́wọ́ mi o lórí ọ̀rọ̀ iṣẹ́ tí mo béèrè lọ́wọ́ pé bẹ́jẹ̀ bá ń ya lára obìnrin bàbá ṣé lára obìnrin nìkan ni àbí gbogbo ẹni bẹ́jẹ̀ bá ti ń ya lára ẹ̀. kódà bí wọ́n ṣàyàn ládàá tẹ́jọba dá tó bá bukini ẹ̀ ti ẹ̀jẹ̀ àdúró ni. so àwọn èèyàn wá ń béèrè lọ́wọ́ pé ṣé ẹyọ wóró atare ni àbẹ́yọ ilá ẹ̀ bọ́ pógún kò ṣe nǹkan. bílá yẹn pé ogún kò ṣe nǹkan àtàrí odidi kan ok bílá ṣe wà ṣọ̀mbọ̀ṣọ̀mbọ̀ lẹ́ẹ̀kọ̀kan gbígbẹ bó pé ogún kò ṣe nǹkan kan. kò ṣe nǹkan kan ẹjọ kẹ́ ìdáná kọ̀ọ̀bù kan tàbí ní ògbóló kan. nígbà bá jó tán bàbá rẹ̀ ń tẹ́ pé wọ́n ṣálàdà tẹ́jẹ̀ ṣe wọ́rùwọ́rù sínú ètò kan lẹ̀ yẹn. a máa dúró ni. bàbá lẹ́tẹ̀kẹ́tẹ̀ máa dúró ni. àdá yóò lè bẹ nìkọ̀ọ̀kan wa. tó lórí ọ̀rọ̀ gíàgà ló tún gbé wa dọ́dọ̀ bàbá wọ́n sì ṣàlàyé ẹ̀ fún wa nìyẹn ẹ mọ̀ pàdé wa ń jọ́ mi ọjọ́ rẹ̀. a tún mọ̀ mú nǹkan míì wá fún yín lórí ètò tó tún dáa tí ó tún ṣara láǹfààní ẹ mọ̀ tẹ̀lé wa ẹ mọ̀ share tell a friend to ṣe kíni to share our program thank you all ire o. owó tí mo fẹ́ fún yín torí pé ẹ dùn wá nú ẹ dẹ̀ dùn àwọn olólùfẹ́ wa nú owó àdúrà ni mo fẹ́ fún yín o torí pé lómi wọn á máa ní ká lọ mú iye tágbára wa ò ní ká wá ẹ ṣe bẹ́ẹ̀ bàbá àgbáyé àdálẹ́ ẹ jẹ́ kí n ṣe owó àdúrà sí bámi ó ti lọ 5,000 yẹn ẹ fi ṣòwò àdúrà sí ẹ ṣeun sà ẹ jẹ́ àdúpẹ́ o ẹ jẹ́ wọ́n yà máa ròkè o lágbára Ọlọ́run lágbára Èdùmàrè ẹ ò ní sunkún ọmọ ọdún tuntun yà bọ́ sí ọdún tuntun yà bọ́ sí nǹkan rere bá wá gbé ṣe a ò ní ṣokọ ọmọ a ò ní ṣokú ìyàwó ẹ̀yà lára mọ́tò yín náà kò ní jáàmù ẹ̀yà má lọ rí ẹ̀yà má bọ̀ rí lọ́rùn bá rí ẹ̀ṣẹ̀ ọdún.